set. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà níbikíbi tí ẹ ti kúrò wá ní Nàìjíríà ní UK ní Guinea ní Chicago ní níbikíbi tí wọ́n ti fún ní ìrọ̀fẹ́ tí wọ́n wà ní àkókò yìí káàbọ̀ sí orí ètò tí a ń ṣe láti fi mọ rírì fún orí Olúwa fún ètò Ohun Awon Kerubu fún odidi ọdún 5 gbáko. October 26, 2018, we started this program. The Lord has given us the grace to witness the 50th years anniversary. Adúpẹ́ lọ́wọ́ fún orí ọ̀fẹ́ náà. Láì fi àkókò ṣòfò pé bàbá wa nínú Olúwa, Apostle Prophet Elijah Olúwa tó bí Tádé bàbá òmìnira ní tòótọ́ láti wá fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ ìpàdé. Ẹ pàtó fún Jésù náà ní ọgbọ́n tí ń bọ̀ níwájú. Ọlọ́run wa, Ọlọ́run ayérayé, bàbá ní orúkọ Jésù agbẹ́yìnga, ògo ni fún orúkọ rẹ̀. Àdúpẹ́ fún oore tẹ́ ṣe fún wa lórí Ohun Awon Kerubu on here for the whole 5 years. We adore you, O Lord. We glorify your name because you have been there for us all this while. Since the inception of this program on here, agbẹ́yìn gàba nítorí pé ẹ wà pẹ̀lú wa láti ìbẹ̀rẹ̀ wa títí di àkókò yìí. Ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù ẹ gbà ọpẹ́ wa, ọpẹ́ tí a mú wá bàbá ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Tá a bá rí ẹ̀ṣẹ̀ kankan ní ìrìn àjò yìí lórúkọ Jésù Kristi ẹ dáríjì wá, nípa àánú ọmọ yín nìkan ṣoṣo lórúkọ Jésù ẹ dáríjì wá, ẹ gba ìṣàkóso gbogbo ohun tá a ṣe lọ́jọ́ òní lórúkọ Jésù láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹ jẹ́ kó ti ọ̀dọ̀ yín wá. Ní òpin ohun gbogbo lónìí lórúkọ Jésù ká fi ọpẹ́ àti ìyìn fún yín. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ láti Jésù Kristi Olúwa wa. Àmín. Hallelujah. God bless you all. You are welcome into this program. Very much. Ẹ pàtó fún Jésù náà, ayé wọn bọ́ ti ń padà lọ sí ààyè wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa láti torí ọjọ́ tí ò ní. Ọlọ́run pa wá mọ́ láti rí àjọ̀dún ọdún 5 ti ètò Ohun Awon Kerubu tí a ti ń ṣe. Mo sọ lẹ́ẹ̀kan wípé October 26, 2018 ni a bẹ̀rẹ̀ ètò tí Ọlọ́run sì gba ìṣàkóso tó fún wa ní orí ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la là kọjá nínú ewu ayé àti ìdààmú ayé yìí. A pàdé àwọn agbéraga, a pàdé àwọn ahalẹ̀ bíi ti Gòláyátì nínú ìrìn àjò wa, ṣùgbọ́n nínú àánú ńlá Ọlọ́run pa wá mọ́. Àdúpẹ́ fún àánú tí ó fi fún wa. Kí n má sọ̀rọ̀ jù, mi ò fẹ́ sọ̀rọ̀ jù rárá nítorí oore tí Ọlọ́run ṣe àkàkà tán ni. Pẹ́pẹ́ ìyìn la wá gbé kalẹ̀, kádẹ̀ wọnú pẹ́pẹ́ ìyìn lọ ní kíkún nítorí wípé ipá ènìyàn kò tó, ọgbọ́n ènìyàn kò tó. A ní láti fi oore fi ìyìn àti ọlá fún Ọlọ́run tí ó pa wá mọ́ fún odidi ọdún 5 gbáko. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti pe òǹkọrin ẹ̀mí àkọ́kọ́ tí Ọlọ́run yóò fún ní oore ọ̀fẹ́ láti wá fi orin tẹ́ pẹpẹ ìyìn níwájú Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti pe Prince Adéọlá Adéwálé Shadex Dynamics kọ́ máa bọ̀ níwájú. Pàtó fún Jésù náà, ayé ọgbọ́n ti ń bọ̀ wájú. Hallelujah. Ẹ̀mí ló ń bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, mi ò gbọ́dọ̀ forí ọpẹ́ ṣeré. Ẹ̀mí ló ń bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o, mi ò gbọ́dọ̀ forí ọpẹ́ ṣeré. Nítorí pé nínú ọpẹ́ dídá ni wọ́n máa fọ̀rọ̀ mi ṣe yanu, ọ̀nà mi yóò máa là pérégedé. Nínú ọpẹ́ dídá ni wọ́n máa fọ̀rọ̀ mi ṣe yanu, ọ̀nà mi yóò máa là pérégedé. Kò sóhun méjì tí bàbá fẹ́ gbọ́ lẹ́nu mi, àforí ọpẹ́ o. A ní kò sóhun méjì tí bàbá fẹ́ gbọ́ lẹ́nu mi, àforí ọpẹ́ o. Nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo kọrin, mo ń tọ́ka sí Kávárì níbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò lòdì nínú tọ́ta gbé dìde o. Jésù ló tọ́ ìṣẹ́gun dájú o. Àmọ́ fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí ìgbà òre rẹ̀. Nínú ògo kí n gbóhùn Ohun Awon Kerubu. Ó pé 5 years on air.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dá platform sílẹ̀ tí ò tiẹ̀ ń lo ọ̀sẹ̀ kan rárá àwa pọ́dún márùn-ún ó yẹ ká máa gbélé dùmarè ọba gani ní gbogbo ọ̀nà ẹ ṣé o ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. láì sọ̀rọ̀ jù tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ṣá láwí máa yẹ̀wò ẹ̀yin ṣá ni àlèwí lè ṣe o ẹ̀yin ṣá o la sọ̀rọ̀ máa tà sé o a sọ̀rọ̀ máa tà sé àwí máa yẹ̀wò a ní ẹ̀yin ṣá ni o àwí máa yẹ̀wò ẹ̀yin ṣá ni àlèwí lè ṣe o ẹ̀yin ṣá la sọ̀rọ̀ máa tà sé o a sọ̀rọ̀ máa tà sé àwí máa yẹ ẹ̀yin náà ní o ẹ̀yin ṣá láwí máa yẹ ẹ̀yin ni o ẹ̀yin ṣá ẹ̀yin ni o lálẹ́wí lè ṣe ẹ̀yin náà ní ẹ̀yin ṣá la sọ̀rọ̀ máa tà sé a sọ̀rọ̀ máa tà sé láwí máa yẹ o. Ọba mi òkè ńlá o ẹ̀yin la wí máa yẹ̀ wò ọba tó lọ́kàn ní kése ẹ̀yin la lè wí lè ṣe ọba tó gun ìjì lẹ́ṣin ẹ̀yin la sọ̀rọ̀ má tà sé o a sọ̀rọ̀ má tà sé àwí máa yẹ̀ wò lílọ bíbọ̀ wa nílé ayé bẹ̀ ṣe ń dá wa sí ẹ̀yin la wí máa yẹ̀ wò gbogbo bẹ̀ ṣe ń gbé wa ga lójú ọ̀tá ẹ̀yin la lè wí lè ṣe gbogbo bá ṣe ń rìn tá ṣe ń lọ o ẹ̀yin la sọ̀rọ̀ máa tà sé o a sọ̀rọ̀ máa yẹ̀ o àwí máa yẹ̀ wò ẹ̀yin náà ni o ẹ̀yin ṣá àwí máa yẹ̀ wò ẹ̀yin ni o ẹ̀yin ni o lálẹ́ wí lè ṣe ẹ̀yin ni ẹ̀yin ṣá la sọ̀rọ̀ máa tà sé la sọ̀rọ̀ máa tà sé àwí máa yẹ̀ wò. You are great, yes you are Holy One. You walk upon the sea, you raise the dead. Oh, His Royal Majesty is the Lord. Everything written about you is great. I mean, you are great, yes you are Holy Lord. Ẹ̀rín lórí òkun ẹ̀tún jí òkú dìde. Oh, is the Royal Majesty, is the Lord. Ah, everything written about you is great. You are great, 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 oh, you are great, you are great, yes, you are great, you are great, you are great, oh, everything written about you is great. Ó yá sọ wípé ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà o,
o ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi yọ̀ o ṣeun o. Ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà o. O ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi yọ̀. Tuntun fún mi kò má ṣe o. Ó gbé mi ga lójú ọ̀tá mi, ó dá mi sí o lójú ọ̀tá mi. Mímọ́ ṣe mi kọ́, agbára mi kọ́, ni mo fi yàn lójú ọ̀tá mi. Wá wo tuntun tí Jésù mi ṣe, wá wo tí Jésù mi ṣe o. Wá wo tí Jésù mi ṣe fún mi o. Tó bá ṣe wọ̀ wá gbowó lọ, mo mọ̀ ẹ́. Ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Ó ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àráyé ẹ̀ wá dá mi bọ̀. Bóyá òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Òṣùbà rere o. Òṣùbà rere o, àwí máa yẹ o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Ṣubú jọ sí tí kò lè dìde. Ìbànújẹ́ kórì rẹ̀ ní mi, ìwọ ló pè mí, ló pè mí ọ́. Kò ṣe bàbá kò fèrè síṣẹ́ mi o. Ìgbà mo ṣubú jọ sí tí kò lè dìde. Ìbànújẹ́ kórì rẹ̀ ní mi, bàbá mi ló pè mí wá sáko ayọ̀. Olúwa ṣeun kò fèrè síṣẹ́ mi. Òṣùbà rere o. Òṣùbà rere máa rè mo dúpẹ́. Òṣùbà rere o, mo gbé ọ̀gá o. Òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Mo gbé ọ̀gá o. Òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Ó yá sọ pé mo rọ́wọ́ rẹ̀ láyé mi. Mo rí o, mo rí iṣẹ́ rẹ̀ láyé mi o. Mo rí o, mo rí o. Mo rí o, mo rí o.
lọ́jọ́ ọjọ́ yẹn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọjá lọ ọ̀nà tí mọ́ wọn mọ́ bọ́ ṣe fẹ́ ṣe é bàbá mi sì pè wọ́n pé kọ́kọ́ kọ̀ balẹ̀ o òun máa ṣìnà fún wọn ogun Fáráò lẹ́yìn òkun pupa ń bẹ níwájú wọn mọ bọ́ ṣe fẹ́ kọjá lọ bàbá mi pè wọ́n ó ní Mósè nà parẹ́ ó sì nà létí òkun pupa sì pín sí méjì fún ọmọ Ísírẹ́lì kọjá lọ Fáráò àtọmọ ogun ẹ̀ ó ṣe gbé sínú òkun pupa ṣé rí i pé bàbá yìí ó ga lọ́ba ó ga lọ́ba bàbá yìí ga lọ́ba ó ṣe mí lóore fún díẹ̀ yìí o ni mo ṣe ń dúpẹ́ o òṣùbà rere òṣùbà rere òṣùbà rere òṣùbà rere òṣùbà rere òṣùbà rere mo gbé ọ̀gá o òṣùbà rere o òṣùbà rere òṣùbà rere òṣùbà rere o òṣùbà rere òṣùbà rere o mo gbé ọ̀gá o. Ìyá olúwarun orí àti agbára rẹ̀ àkọ́ aleluya ìyá ẹni tó jẹ́ ọmọ pẹ̀lú bàbá àti ọmọ àkọ́ aleluya ó yá ìyíyẹ ilé rẹ̀ onílé ayọ̀ ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára ògo yẹ ilé rẹ ọlọ́run mo sè ọba tó ṣogun ayé mi dàlà ìlà ó yẹ ọ́ ìyíyẹ ilé rẹ onílé ayọ̀ ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára ó yẹ ọ́ onílé ayọ̀ ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára. Jésù nígbà dánwò gbàdúrà fún mi èmi máa bá ṣe ọ́ kí n sì ṣàkólọ́ bá ń bá ṣiyèméjì ó bójú omi ẹ̀rù tàbí ṣáájú má bìbí ṣubú. Ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára ògo yẹ ilé rẹ̀ o Jésù Ọlọ́run tó ṣogun ayé mi dàlà ìyìn yẹ ọ́ ìyìn yẹ ilé rẹ̀ onílé ayọ̀ ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára ògo yẹ ilé rẹ̀ onílé ayọ̀ ọba tó ṣogun ayé mi dàlà ìlágbára ó yá ní sí nínú ìrìn àjò mi. Ni mo kọrin mo tọ́ka sí Kálárì níbi kẹ́kọ̀ọ́ ìdánwò mọ́dé nínú dọ́tà gbé dìde o Jésù lọ lọ́mìnà ìṣẹ́gun dá àmọ́fẹ́ rí Jésù àmọ́fẹ́ rí Jésù ìgbà wo kí n máa wojú rẹ̀ kí n máa kọrin títí nípa òye rẹ̀. Inú ògo inú ògo ìgbò òkè ìbùkọ́ ìjà kan. Òde yìí lè rí. Ẹ jẹ́ ká pàtẹ́ fún Shadex Dynamics ẹ jẹ́ ká pàtẹ́ fún wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa lónìí àti àánú tí a rí gbà láti péjọpọ̀ gẹ́gẹ́ bí àlàyé ọkàn. A dúpẹ́ fún Ọlọ́run fún àánú tí a rí lónìí. That's a beautiful, a wonderful, a nice presentation from Prince Adeola Adewale Shadex Dynamics on the 5th year's anniversary
online praise of Ohun Awon Kerubu concept since 2018. Adúpẹ́ fún àánú tí a rí gbà lónìí. Nǹkan kan ni mo kàn fẹ́ sọ fún wa, ṣe rí àwa ìránṣẹ́ Ọlọ́run àkókò yìí. Ẹ má jẹ́ ká jẹ́ olórí ẹ̀sìn. Ẹ jẹ́ ká jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ má jẹ́ ká jẹ́ olórí ẹ̀sìn. Ẹ jẹ́ ká jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ má jẹ́ ká jẹ́ aṣíwájú ẹ̀sìn lásán, just a religious leader. Ẹ má jẹ́ ká jẹ́ aṣíwájú ẹ̀sìn lásán, ẹ jẹ́ ká jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àkókò yìí wọn ò ní ìgbàgbọ́. Tó bá ní dádì, ẹ̀yin lè máa ṣe kíní kan next week. Ibo ni kí n ti rówó? Níwájú Ọlọ́run, Ọlọ́run tó pè yín tó lè ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ láàrin ìṣẹ́jú kan sí ìkejì tó lè dìde ìrànlọ́wọ́ fún yín. Wọ́n wá sọ pé nǹkan tẹ́ ẹ máa ṣe níparí oṣù ẹ ti fẹ́ ronú ṣera yín léṣe lórí ìyẹn. Yẹn túmọ̀ sí pé àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan wa go ní ìgbàgbọ́. Tá a bá dẹ̀ ní ìgbàgbọ́, ìgbàgbọ́ gangan ló sọ wá di ìránṣẹ́ Ọlọ́run. Tí èèyàn bá ti wà tí ó bá ti ní ìgbàgbọ́, á jẹ́ pé aṣíwájú ẹ̀sìn lásán ni, kò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run. Lórí àjọ̀dún pẹ́pẹ́ ìyìn àjọ̀dún ọdún karùn-ún ètò Ohun Awon Kerubu náà ni a ṣe wà nígbà tí máa pe olórin ẹ̀mí mìíràn láti wá tẹ́ pẹ́pẹ́ ìyìn níwájú Ọlọ́run ọ̀gá ògo. Mo sọ pé lẹ́nu ọpẹ́ la wá dú, ìyìn la wá yan ọba àwọn bàbá rọmọlà tá a rò fọ́ tá a rò sẹ̀mú. Ọlọ́run ò ní jẹ́ sí Ọlọ́run Mósè Ìmọ̀ládé, Ọlọ́run Kérúbù àti Séráfù nìkan. Ọba mi Ajagunmọ̀kádì náà ni àmú ìyìn wá fún lónìí. Permit me to call on Evangelist Samuel Adekoya, Psalm City Vibes. Pàtó fún ọmọ tí ń bọ̀. Hallelujah. Hallelujah. Mósè Orímọládé ní olùkọ́ wa. Ọlọ́run rán sáyé láti dẹgbẹ́ yìí sílẹ̀. Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. Àìgbórí sókè ẹnu ọ̀nà, k'Olúwa ògo wọlé. Ẹni tó fẹ́ jẹ̀rẹ̀ ráyé padà, ó ń bọ̀ láti gbàjọba. Hosanna o, Hosanna. Ẹ̀yin ọ̀run, hallelujah wá táyé. Òòrùn òṣùpá kábíyèsí bàbá wa. Àpáta ayérayé, ṣe ibi ìsàbí mi, jẹ́ kí omi ọmọ ìjẹ́ tó ṣàn láti ìyá rẹ̀ ṣe ìwòsàn fẹsẹ̀ mi, ó sì sọ mí di mímọ́. Ọlọ́run tó lágbára o, òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ọlọ́run tó lẹ́mí mi o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Mo wá dúpẹ́, mo dé ọ̀gá lórí Ohun Awon Kerubu. Ìwọ tó fún wa ṣe kábí fọ́dún márùn-ún ọpẹ́ ní fún wọn. Àwa sọ wípé ẹ ṣe ní gbogbo ọ̀nà lọ́bí dúpẹ́. Ọlọ́run tó lẹ́mí mi o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Òṣùbà rẹ̀ máa rẹ̀ o. Ẹ̀yin ọba ògo, òun ni Ọlọ́run. Ẹ̀yin bóre tó ṣe, ẹ̀yin àjò
àwọn ọdún márùn-ún kì í ṣe kékeré. Òun ni Ọlọ́run. Ọlọ́run tó pa wá mọ́ ọ̀pọ̀ ló bẹ̀rẹ̀ tí wọn ò lè parí láyọ̀. Òun ni Ọlọ́run. Ìrìn àjò ọdún márùn-ún kékeré kọ́ nínú ayé bí. Òun ni Ọlọ́run. Ọ̀pọ̀ ìjì ló ti jà, ọ̀pọ̀ afẹ́fẹ́ ló ti fẹ́. Òun ni Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ ó wọnúwa nínú àánú rẹ̀, ó tún fún wa ṣe lọ́dún yìí. Òun ni Ọlọ́run. Ẹ̀yin ọba ògo. Òun ni Ọlọ́run. Ó yá yìnyín. Ìfúnṣẹ́ ìyanu tí ó ti yọ. Nítorí wípé Ó wá pẹ́ láwọn èrò bíbọ̀ lọ. ó sì jà. Ó ti jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án. Ẹ̀yin áńgẹ́lì o. Ẹ̀yin áńgẹ́lì dídán. Ẹ̀yin áńgẹ́lì dídán. Inú dúró ń kóra. Kí gbogbo ìjọba tẹ̀wò. Ẹ ń wojú rẹ̀ kúrò lọ́wọ́ kóre tó ṣe. Ìjọba rẹ̀ ayé mi rò. Nítorí wípé Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Ìbùkún fún Olúwa ọkàn mi. ìwọ tó fẹ́ wà la ó máa sìn. Ìwọ tó fẹ́ wà la ó máa gbéga. Ìwọ tó ń gbé wa ga láì rò tẹ́lẹ̀. Ọlá ìyìn ògo ni forúkọ rẹ o. Ìwọ tó fẹ́ wà láwọ́. Ìwọ tó fẹ́ wà Tó fẹ́ wà láwọ́ máa la ó máa gbéga o. gbé wa ga láì rò tẹ́lẹ̀. Ọlá ìyìn ògo ni forúkọ rẹ̀. Tó bá dá pẹ́ bí òrìṣà ni wọ́n ti sì rẹ̀kún. Wọ́n ná wa sálà fún wọn lóko. Ìwọ Ọlọ́run tí kì í gbàgbẹ́ tẹ̀lé o. Ṣé wọ́n sálà wa yóò máa gbéga o? Ìwọ tó fẹ́ wà láwọ́. Ìwọ ni ọ́. Ìwọ tó fẹ́ wà láwọ́. Ìwọ tó fẹ́ wà o. Gbé wa ga láì rò tẹ́lẹ̀. Ọlá ìyìn ògo ni forúkọ A rẹ̀. ní wọ́n máa gbé mi nínú wa máa gbé mi lọ́kàn o. Wà á máa pa mí dandan bí ẹni mu tí olówó ńlá. Wà á máa rọ́ mi síwájú rọ́ mi sẹ́yìn torí mo bọ̀ létí ẹni. Kábíyèsí o, olówó orí mi ò máa ṣeun. Ó wá tẹ́mi dàbí òun. Bàbá tó pín mi ní ìpín tí kò jọ tẹ́ni kejì rárá rárá. Ohun àwọn kérúbù ṣáwa ò láyẹ̀ wò. Àwa sáà ni ọmọ ṣẹ̀dá látọ̀run wá ní. Àdágbà yìí ni wá, ó wá fi wá jọba. Ohun gbogbo tó ti kọ́kọ́ dá sílé ayé. Ó dáwà ó tún wá nílé. Àwa ní bẹ́ẹ̀ ni àṣẹ Olódùmarè ni. Àmì lòun àwa làmì. Àyọ̀mọ́ ògo ogun wà ní. Ẹ̀dá ẹ̀mí ló fi ṣe ránṣẹ́ wa. Àkọ́ní ìran mi ojú ògo rẹ̀ ni. Nítorí wípé orí mi lè rí. Ẹni orí mi ni mo ṣe pariwo sókè wípé ọba tó ń gbàdọ̀ balẹ̀ gbogbo rọba. Ọba tó gbàdọ̀ balẹ̀ gbogbo rọba ni. Ọlọ́run tó ń gbàdọ̀ balẹ̀ gbogbo rọba ni. Èmi ṣe kábíyèsí rẹ̀. Ọba ọba. Kábíyèsí Olódùmarè bàbá mi. Ọba ọba ọba. Èmi yóò. Kábíyèsí rẹ̀. Ọba tó gbàdọ̀ balẹ̀ gbogbo rọba ni. Ọba tó gbàdọ̀ balẹ̀ aláké ni o. Tóun ló gbàdọ̀ balẹ̀ ọ̀nìyàn kúbẹ̀ o. Èmi ṣe kábíyèsí rẹ̀ ọba ọba o. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Lórí àwọn wọn kérúbù. Ọlọ́run tó mú wa tẹ́. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ìwọ láti nílẹ̀yìn lójó.
lójoojúmọ́. Ó yá pariwo àtìlẹ́yìn kojú má ti ní òyìnbó o. Àtìlẹ́yìn kojú má ti ní òyìnbó o. Ìyó orílẹ̀-èdè rẹ̀ níyàn dúdú. Àti káwa sí ewéko. Ṣùgbọ́n àwa ní bàbá ńlá mọ́lẹ́kẹ́. Tọ́pọ̀ pàtì rárá wá. Ọ̀rọ̀ bá mi dé. Àyájú mi dé. Ọ̀gọ́ lágbára nípa ọ̀dọ́ púpọ̀ lórúkọ. Ayé àtẹ̀kùnú rẹ̀, ó fìdí rẹ̀ sọ̀lẹ̀ lórí òpó, àti lórí ìsọ̀rọ̀ mi ó, láti sókè. Orí sókè. Sókè yá. Ẹ̀yìn lẹ́kùn. Àgbẹ̀yìn sókè. Bàbá ògo ọ̀nà. Lọ́kẹ́dẹ́rẹ́ yọ̀nà fún gbogbo ráyè. Ọmọ lọ́run ṣẹ́gun ikú, ìjíyìí pẹ́ láyọ̀ ìlọ, bẹ́ẹ̀ ni mímọ́ sógun wa. Ó ti dára. Ọba mi dé. Àṣẹ́gun mi dé. Ògo lágbára nípa ọ̀dọ́ púpọ̀ lórúkọ. Ó yá pariwo sókè kò dúpẹ́ Olúwa, wípé mo ní ọ láti máa sábà. Èmi dúpẹ́ Olúwa, wípé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́ lọ́pẹ̀rẹ̀, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ṣèbọ̀ ọpẹ́ lọ́pẹ̀rẹ̀ o, ọba ìbá ti kẹ́rù mi dànù. Èmi ìyàn òde sí, wípé mo ní ọ láti máa sábà. Mo yàn òde sí, wípé mo ní ọ láti máa sábà. Mo dúpẹ́, mo dúpẹ́. Olúwa, bí mo ní ọ láti máa Wo àwọn Kérúbù, wọ́n yan Ọlọ́run lógo. Olúwa, Ìrìn àjò ọdún bí mo márùn-ún. ní ọ láti máa Àwa dúpẹ́ mo lè tó ṣe. ọpẹ́lọpẹ́ ayé ìgbà tí kẹ́rù mi ti bọ̀. Ọpẹ́ lọ́pẹ́. Ọpẹ́lọpẹ́ ayé ìgbà tí kẹ́rù mi bọ̀. Wọ́n kò fòfò. Ó yàn Jésù, bí mo ní ọ láti máa Láti máa sábà o. Ó yàn Jésù, bí mo ní ọ láti máa A ní Ọlọ́run kò rí Mọ́ládé. Èmi máa fi iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run kò rí Mọ́ládé. Èmi máa rọwọ́ ọlá rẹ̀. Ọlọ́run 1925 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti yá. Èmi ayé yìí ìtọ́lọ́run kò jẹ́ kóyè. Ó jẹ́ ìgbé Ọlọ́run orí Mọ́ládé. orí Mọ́ládé. Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run Akíntóbi Àjàyí. Orí Mọ́ládé. Ọlọ́run Adé Ọlọ́run wà mímọ́. Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run orí olùdígbò aká. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti yánu. Èmi táyé mi bíbí Ọlọ́run kò jẹ́ owó. Ó jẹ́ owó. Ó sọ wípé ọ̀rọ̀ rẹ̀ wípé wá ṣe mí. Ṣùgbọ́n mo lè rí mi léṣe. Ọ̀rọ̀ rẹ̀ wípé wá gbogbo. Ṣùgbọ́n mo lè borí mi. Ọjà lè sí mi lọ́nà kan sí. Wá sáká kàkàkà lọ́nà méje. Bọ́kì ìwé mọ́ mi lọ́nà méje. Lágọ̀ jìgìjìgì lọ́nà méje. Á nítorí mo ní bàbá ẹ̀kọ́ tí yóò gbà jẹ̀rẹ̀. Òun làbí ọmọ tó kárí o. Ọlọ́run ò rí Mọ́ládé. èmi máa rí
gidigidi lọ́lọ́run ò jẹ́ kó. Ọlọ́run mi bàbá. Àmì nígbà mo yọ̀ mo dẹ̀ yọ̀ sí Ọlọ́run pé. Abiyamọ ọ̀run. Àmì nígbà mo sọ̀bù sí ọ lára o. Abiyamọ ọ̀run. Bóyá pariwo bàbá mi, Olùtọ́jú mi, olùfẹ́ wáyé. nígbà mo yọ̀ mo dẹ̀ yọ̀ sí Ọlọ́run o. Abiyamọ ọ̀run. Nígbà mo yọ̀ mo dẹ̀ yọ̀ sí Ọlọ́run o. Abiyamọ ọ̀run. Bàbá mi, olùtọ́jú mi, Ohun Awon Kerubu, Ọlọ́run kò dàbí ètò. Ìran ènìyàn arún ní mi, ènìyàn ìbáadá mi Ọlọ́run. Wọ́n ìbá ti pé kó jò máa rẹ̀, wọ́n ìbá lé ayé jẹ́, wọ́n ìbá lé ayé. Agbára ìgbà wọ́n bí ọtí, wọ́n ìbá kọjú ìjà sọ̀rọ̀. Ènìyàn arún ní mi. Ọlọ́run bẹ́ẹ̀ ló pe àkàbẹ́là àsọ̀rọ̀ máa yẹ ọ́ lẹ́kọ̀ọ́. Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló mọ mi dàgbà. Àròní bí Ẹ kú ìyá. Dáfídì lọ́jọ́ wọn ni. Ohun Gòláyátì èmi kò lè gbàgbé. Gòláyátì àròní mi. Lóhun ló pé Dáfídì níjà. Ó níwọ̀n ọmọ kékeré tó fẹ́ bá mi jìjà ká ní o. Ó ní màá pa ẹ́ pátápátá, màá dẹ̀ tún fi mú ẹ̀gbọ́n béèrè o. Dáfídì wá dá lóhùn, ó ní wọ́n Gòláyátì ọjọ́ ikú rẹ̀ pé. Ó ní mọ̀tọ̀ ẹ wá lórúkọ Olúwa o, ẹni tí ìwọ fi jìjà. Ká má fọ̀rọ̀ ọ̀gùn rárá, àwọn méjèèjì wọ̀ mú gàjà. Ká má fọ̀rọ̀ ọ̀gùn rárá, àwọn méjèèjì wọ̀ yáadáa. Gòláyátì pàdánù, Gòláyátì kò sánlẹ̀. Ẹ wá wáyé alágbára o, ẹ wá wáyé àròníbí, ẹ wá wáyé òmíràn, ẹ wá wáyé Gòláyátì àròníbí, ènìyàn àròníbí. Ọlọ́run bẹ́ẹ̀ lókè àsọ̀rọ̀ máa yẹ o. Ìwọ kọ́ ló dá mi. Ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló mọ mi dàgbà. Àròníbí ẹ kú ìyá. Ìpínlẹ̀ bàbá báwo lẹ ṣe mọ́lé? Ìpínlẹ̀ bàbá báwo lẹ ṣe mọ́lé? Báwo lẹ ṣe mọ́lé? Ọmọ orí mọ́ládé. Báwo lẹ ṣe mọ́lé? Ìpínlẹ̀ bàbá báwo lẹ ṣe mọ́lé? Ìpínlẹ̀ bàbá báwo lẹ ṣe mọ́lé? ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Sound City Vibes. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa lẹ́ẹ̀kan sí. Still on the program, the 5th years anniversary online praise of Ohun Awon Kerubu concept. Ọjọ́ náà rè bí àná tí a bẹ̀rẹ̀. Àwọn kan tiẹ̀ sọ pé program tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí èmi náà ń ṣe rédíò program nígbà kan o. Nígbà lẹ́sẹ̀ máa ràn ní ẹ̀ mo stop nígbà tí ó sòwò ni. Ṣùgbọ́n lọ́dún náà la sọ wípé Ọlọ́run Kerubu àti Sẹ́ráfù wà lẹ́yìn wa. Ó dé máa ràn wá lọ́wọ́. A sì dúpẹ́ pé Ọlọ́run fún ara rẹ̀ ó ń ràn wá lọ́wọ́ ó sì ń tì wá lẹ́yìn láti jẹ́ kí program náà tẹ̀síwájú. Nígbà tí ó wípé ká tẹ́ pẹpẹ ìyìn lénìí Bíbélì dídẹ̀ sọ wípé jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn Ọlọ́run nítorí pé nígbà náà ni ilẹ̀ yóò mú àsùnkún rẹ̀ wá. Tí àwa bá ti yin Ọlọ́run, ilẹ̀ máa mú àwọn nǹkan rere, ó máa ṣe kí ni, ó máa mú ọ jáde wá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, a rí pé ẹ pọ̀ ńbẹ̀ dáadáa, tí ẹ̀ ń bọlá fún Kristi nínú ayé wa bí a ti péjọpọ̀ sí bíbá yìí. Lórúkọ Jésù, agbára àti ìrànlọ́wọ́ tó wà nínú ẹ̀yìn
yóò wọnú ayé gbogbo wa ní orúkọ ti Jésù Kristi. Ẹ fún mi ní orí ọ̀fẹ́ láti tún pe olórin ẹ̀mí mìíràn. Ṣé mọ̀ pé ẹ̀yin tí láti bí ẹgbàá láti ń sọ a sọ pé àwọn olórin ẹ̀mí máa kàn nígbà tó fún mi lórí ọ̀fẹ́ láti pe olórin ẹ̀mí mìíràn. Prince Taiwo Kúṣìmọ̀ Èjìrẹ́ Jésù. Prince Taiwo Kúṣìmọ̀ Èjìrẹ́ Jésù. Ẹ pàtó fún ọmọ tí ń bọ̀ lórí stage. Hallelujah. Ẹ̀yin ṣá la wí máa yẹ̀ wò. Ẹ̀yin ṣá la lè wí lè ṣe. Ẹ̀yin ṣá la sọ̀rọ̀ máa ta sí. A sọ̀rọ̀ máa ta sí. Àwí máa yẹ̀ wò. Ẹ̀yin ṣá o. Ẹ̀yin ṣá. Ẹ̀yin ṣá la wí máa yẹ̀ wò. Ọba àwọn ọba tó ń gbé bí mímọ́. Ẹ̀yin ṣá lálẹ́ wí lè ṣe. Ẹ̀yin lálábẹ́ inú àwọn sásí. Ẹ̀yin ṣá lásọ̀rọ̀ bàtà sí. Àsọ̀rọ̀ bàtà sí. Àwí máa yẹ̀ wò. Ọlọ́run àìnópin wọ́n láfihàn àtọkọ́ wa fún gbogbo ṣẹ̀rẹ̀ láyé ènìyàn àjùbà rẹ̀ olùgbàlà ọba ayé ráyé jẹ́ kí ọkàn wa wò lẹ́ni tẹ́lẹ̀. Ṣé bí wọ́n ló fọ̀rọ̀ dálé ayé? Agbára rẹ̀ pọ̀, òun lè ṣohun gbogbo. Ṣé bí wọ́n ló rìn lórí ìjì? Ìbá rẹ̀ máa ló lè ṣohun gbogbo. Ògo rẹ̀ tàn kárí ayé. Agbára rẹ̀ máa ló lè ṣohun gbogbo. Ipá rẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ lórí ìjì. Agbára rẹ̀ máa ló lè ṣohun gbogbo. Jésù yìí tó. Jésù yìí tó. Jésù. Jésù yìí tó. Ìwọ ló lógo dídán. Ìwọ ló lógo dídán. Ìwọ ló lógo dídán. Ṣebí wọn ló fọ̀rọ̀ ọ̀rọ̀ dálé ayé. Agbára rẹ̀ máa ló lè ṣe.
Tani jẹ́ Olúwa bí kò ṣe Olúwa wa. Ó jáde tí kò sí o. Násárẹ́tì kéré kò ná orúkọ rere. Àwọn síbẹ̀síbẹ̀ ọba ti bẹ̀ jáde. Ọlọ́run Mósè ìwà ìṣọba lásán. Ọba tó ju gbogbo ọba lọ. Láti pàṣẹ rẹ̀ gbẹ̀dá ayé gbogbo la. Jésù yìí o. Jésù yìí o. Ìwọ ló lógo dídán. Ìwọ ló lógo jùlọ. Jésù yìí o. Jésù yìí o. Jésù Jésù Jésù. Jésù yìí o. Ìwọ ló lógo dídán. Ìwọ ló lógo dídán. Ìwọ ló lógo jùlọ. Ẹnìkan bẹ́ẹ̀ tó fẹ́ràn wá, a ó fẹ́ wá. Ìfẹ́ rẹ̀ ju ti èèkàn lọ, a ó fẹ́ wá. Ọ̀rẹ́ ayé bá wá síbẹ̀, olùdún ọ̀làlẹ̀ kọ̀ọ̀rọ̀, ṣùgbọ́n lẹ́yìn tí tọ́jú, a ó fẹ́ wá. Bó ṣe ń jà fún mi ò kàn. Ìmọ̀lára rẹ̀ ṣá ni mò ń rí. Ọba tó ń jà fún mi ní kọ̀ọ̀kan. Èèyàn kò lórúkọ rẹ̀. Ó ṣe ń jà fún mi ní o. Ọlọ́run orí kan ládé. Ìmọ̀lára rẹ̀ ṣá ni mò ń rí. Ọba tó ń jà fún mi ní kọ̀ọ̀kan. Èèyàn kò lórúkọ rẹ̀. Bó ṣe ń jà fún mi o. Ìmọ̀lára rẹ̀ ṣáàjú kò. Ọba tó ń jà fún mi ní kọ̀ọ̀kan. Ìyókò lórúkọ rẹ̀. Bó ṣe ń jà fún mi o. Ìmọ̀lára rẹ̀ ṣáàjú kò. Ọba tó ń jà fún mi ní kọ̀ọ̀kan. Ìyókò lórúkọ rẹ̀. Ó yá sọ pé tí bá ní kí n kà ọdún kọjá lọ nìkò. Kò sọ bá bí rẹ̀. Àánú tí mo rí gbà iyebíye ni kò sẹ́ni bí rẹ̀. A ní tí bá ní kí n kà ọdún kọjá lọ nìkò. Kò sọ bá bí rẹ̀. Àánú tí mo rí gbà iyebíye ni kò sẹ́ni bí rẹ̀. Ó ẹ̀dá ìdùnnú ó tún wá mú mi dúró ṣe. Kò sọ bá bí rẹ̀. Ìfọ̀rọ̀ ìṣòwòlẹ̀ òun olúborí ló bá mi sọ̀rọ̀.
Mọ́ládé. Ọmọ tún wọn lọ ṣe. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin l'Olúwa ọba ògo. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba. Mélòó la ó kà nínú oore rẹ̀ bàbá mi? Ọlọ́run Ẹlikẹ́nà. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ẹ̀yin ni o, ẹ̀yin l'Olúwa ọba. Ẹ̀yin ni Olúwa. Olúwa, 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 Olúwa. Ẹ̀yin ni o, ẹ̀yin l'Olúwa, Olúwa. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa. Oya, hallelujah, méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Ọlọ́run temple of peace. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Kò sóore tí Jésù pèsè láyé mi ké sókè. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Kò sóore tí Jésù pèsè láyé mi. Hallelujah, méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Kò sóore tí Jésù tó ṣe láyé mi. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Hosanna méje méje lọ́nà àádọ́rin méje. Ògo méje méje lọ́nà àádọ́rin méje. Kò sóore tí Jésù tó ṣe. Bóyá bàbá sọ̀tọ̀ o, ohun ayé sọ. Ọba dání má gbàgbé. A tó fara sí má fara tó ń kóhun o. Gbogbo ìdílé Jésè ọba àwọn ọba. Bámi alábẹ́nú àwọn sásí. Ògìdá ti dá láì lẹ́ni kankan. Bóyá ohun tí mo lè sọ ṣáni wípé. Olúwa jọ bí lójú gidi gan. Ohun tí mo lè sọ ṣáni wípé. Olúwa jọ bí lójú. Nítorí pé olórí ayọ̀ ó sì mú ṣẹ. Ẹbí wọn kì í sọ sáńkì wọn lọ. Olórí ayọ̀ ó sì mú ṣẹ. Ó ṣé o Jésù, ó ṣé bàbá mi. Olórí ayọ̀ ó sì mú ṣẹ. Ẹbí wọn kì í sọ sáńkì wọn lọ. Gbogbo àdàbà tí kò lè tó. Ayé ló tún ọ̀dà. Gbogbo àdàbà tí kò lè tó. Ayé ló tún ọ̀dà. Ayé ló tún ọ̀dà. Ayé ló tún ọ̀dà. Òkò ẹgbẹ́ mo bẹ̀ Ọlọ́run. Ayé máa tó. Bóyá jẹ́ bá sọ wípé ẹnu mi yó, 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 Ẹnu mi ò, ẹnu mi yó, ẹnu mi ò, ẹnu mi yó máa kọ́ hallelujah pẹ̀lú ayérayé sáà. ẹnu mi ò máa kọ́ hallelujah sọ báyìí lọ́dẹ. Ẹnu yóò máa kọ́ hallelujah pẹ̀lú ayérayé o. Ẹnu mi ò máa kọ́ hallelujah sọ báyìí lọ́dẹ. Ẹnu mi yóò kọ́ hallelujah pẹ̀lú ayérayé Ẹnu mi sẹ́ẹ̀. ò máa kọ́ hallelujah sọ báyìí lọ́dẹ. Nígbà tí mo bá wà láàyè máa
Lomi bá wọnú àgbọn o, ó lóun àgbọ̀nà ara gbé nígbà. Òun àgbọ̀nà ara lànà fún mi. Òun àdẹ́tù gbọ̀nà ara sọ mí lórí rẹ̀. Àbí o, àṣẹ. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún èjìrẹ́ Jésù. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún èjìrẹ́ Jésù. That is a beautiful song ministration from èjìrẹ́ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tó tún fún wa lórí àjọ̀dún ọdún karùn-ún ètò Ohun Àwọn Kérúbù náà ni a ṣe wà. Àjọ̀dún ọdún karùn-ún ètò Ohun Àwọn Kérúbù tí Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ tí a sì ti torí àánú gbà gẹ́gẹ́ bí àlàyé ọkàn náà ni a wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ènìyàn bá máa ń yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí àwa ẹ̀dá lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé bí ìyìn bí ọpẹ́ bí àjọ̀dún bí oríire bí ìtẹ̀síwájú bí ògo lórúkọ Jésù kò ní wọ́n láyé wa ní orúkọ ti Jésù Kristi. A sì ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá àti bàbá tí Ọlọ́run ti ń lò láti tọ́ bọ ìṣúra yẹn láti jẹ́ kí ètò Ohun Àwọn Kérúbù kó máa tẹ̀síwájú. Àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún àánú tí a rí gbà láti jẹ́ kí ètò Ohun Àwọn Kérúbù kó máa tẹ̀síwájú. A sì dúpẹ́ fún gbogbo àwọn ẹ̀yin màmá wa tí ẹ̀ ń tọ́ bọ ìṣúra yín, ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń tọ́ bọ ìṣúra yín tí ẹ̀ ń jẹ́ kí ètò Ohun Àwọn Kérúbù kó máa tẹ̀síwájú lórí rédíò. Tí orí rédíò a bẹ̀rẹ̀ ní ọdún 5 sẹ́yìn, tí online program a bẹ̀rẹ̀ ní ọdún 2 sẹ́yìn. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run alààyè lónìí a tún máa launch nǹkan mi tó tún máa bẹ̀rẹ̀ lénìí. Ó ti bẹ̀rẹ̀ lénìí nìyẹn o. Bó dẹ̀ ṣe máa rí títí ayé àìnípẹ̀kun nìyẹn. Kò dẹ̀ ní dúró. Ìyẹn ni wípé láti máa gbé ògo àwọn akọrin ẹ̀mí tó wà nínú ìjọ Kérúbù àti Séráfù láti máa gbé ògo wọn jáde, láti pé kí gbogbo akájọ máa péjọpọ̀ kájọ máa kọ orin yìn sí orúkọ Ọlọ́run alààyè láti ìgbà dé ìgbà. Bí a bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a tún máa kọ orin yìn sí Olúwa láti ìgbà dé ìgbà. Olórin ẹ̀mí mi ti ń bọ̀, wọ́n ti tún wọlé bọ̀ báyìí. Ṣé rí màmá mi tí mo bọ̀ wòlíì olórin ni. Ṣé àwọn pé Míríàmù lólórin ẹ̀mí àkọ́kọ́ ní wòlíì obìnrin àkọ́kọ́ ní Bíbélì. Mo fẹ́ gbé wòlíì olórin ẹ̀mí mi wọlé báyìí. Màmá wa nínú Olúwa tí wọ́n máa wá láti wá fi orin yin Ọlọ́run ní ìpele tí a dé yìí. Àwọn ni Lady Evangelist Prophetess Lois Shodendi. Ẹ pàtẹ́wọ́ fún Jésù náà ayé wọn bí wọ́n ti ń wọlé bọ̀ ní stage. Ẹ pàtẹ́wọ́ fún Jésù náà ayé wọn. You are welcome. Jí ọkàn mi dìde láyọ̀, kọrin yìn Olùgbàlà. Ọlá rẹ̀ béèrè orí mi. Ṣé wí ìfẹ́ rẹ̀ tí pọ̀ tó? Ìyìn dúró jáde ọ níbí Ọlọ́run. Ìyìn dúró dè ọ níbí Ọlọ́run. Ọlọ́run tó fi Emmanuel fún wa. Ẹni tó fẹ́ jẹrẹ rárá yé padà. Àti bí ọmọ kan fún wa. Ẹni ayérayé. Áńgẹ́lì orúkọ rẹ̀ ni. Òǹjọba òun lọ́lọ́run. Àwa máa rí dìní. Títí láé a ó máa kókó rẹ̀ bá mi pè kankan. Olùpamọ́ gbogbo ẹ̀dá. Ọlọ́run Mósè Orímọládé. Ọba ṣe kọ́ máa kú. Àwa fi màálù ètè wa rúbọ
pé ìrẹ́ ni Olúwa wa. Àwọn tí mo rí pé ẹ̀jẹ̀wọ̀ rẹ̀ Ọlọ́run tí mo rí pé ìwọ Olúwa. Àwọn jẹ́wọ́ rẹ̀ pé ìrẹ́ ni Olúwa, Olúwa Olúwa wa, orúkọ rẹ̀ níyì tó ní dédé ayé. Afọ́kàn wa jẹ́wọ́, ẹ jẹ́wọ́ rẹ̀ ìwọ nìkan la mọ̀ sẹ́. Olórí ayé, dánsákì rẹ̀ o, àwa jẹ́wọ́ rẹ̀, á jẹ́wọ́ rẹ̀ o, àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lọ́lọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ ni Olúwa wa.
ti wá láti jọjọ́ ìwà bàbá bá mi ṣe bàbá mi ṣe sọmọ. Bóyá ohun tí a ti wá láti jọjọ́ ìwà bàbá bá wa ṣe o. Bàbá mi ṣe sọmọ. Kò sóhun tẹ́nìyàn lè sọ ti gbàlà lójú, kò sóhun tó ta lè ṣe o. Ọwọ́ Serubábélì ló bẹ̀rẹ̀ lé, òun ni yóò kọ́ dópin. Bóyá ti gbàlà lójú, ti gbàlà lójú. Ayé lè sọ ohun tó wù wọ́n. Èmi mọ̀ pé ti gbàlà, tó bá mọ̀ bẹ́ẹ̀ sọ ti ayé ti gbàlà lójú. Ti gbàlà lójú. Ayé lè sọ ohun tó wù wọ́n. Èmi mọ̀ pé ti gbàlà lójú. Bóyá jẹ́ ká sọ pé ayé yóò níbi lànà ìdíje màlá. Bóyá níbi lànà ìdíje màlá. Ọlọ́run kérúbù Séráfù ló bá wa ṣe. Ohun àwọn kérúbù wọ́n ṣàpẹ́ níwájú ọba. Bóyá níbi lànà ìdíje màlẹ́sẹ̀. Bóyá níbi lànà ìdíje màlẹ́. Bóyá níbi lànà ẹ̀mí wá fògo fògo. Bóyá níbi lànà ìdíje màlá. Ìpìlẹ̀ kérúbù Séráfù kò lè wú ẹ̀mí mímọ́ ló gbèrè. Ìpìlẹ̀ kérúbù Séráfù kò lè wú ẹ̀mí mímọ́ ló gbèrè. Bóyá níbi lànà ìdíje màlá. Bóyá níbi lànà ìdíje màlá. Bóyá níbi lànà ìdíje màlá. Ìpìlẹ̀ yìí kò lè wó, ẹ̀mí mímọ́ ló gbèrò. Ìpìlẹ̀ yìí kò lè wó tí Mósè ní. Ọlọ́run Mósè Orímọládé ọmọ apẹ́yà mi mọ́ jẹyà ọmọ apẹ́kun mọ́ jẹkùn ọmọ fìrẹ́kùn wọ́n níní. Èèyàn gbàgbé Ọlọ́run níran olúnú àwọn ọ̀run onílé funfun ọba mi àhóhólà. Nítorí níwòyí ọdún tó bá a ó tújọ parapọ̀ a ó wá dúpẹ́ ọdún kẹfà nírọ̀rùn nínú ògo nínú ayọ̀ àti nínú ìdùnnú títí ayérayé. Ìpìlẹ̀ yìí kò lè wó, ẹ̀mí mímọ́ ló gbèrò. Ọlọ́run 1925 ìpìlẹ̀ yìí kò lè wó tí Mósè ní. Bóyá lórí orí ọ̀fẹ́ ọdún tó ń bọ̀ yẹn, mo kàn fẹ́ kó fọwọ́ sáyẹ̀ báyẹn. A máa tún jọ pàdé fún ìyìn àti ògo yẹn àní fi kú wá ẹnikẹ́ni. Ìwọ ṣàfowó ẹsẹ̀ bẹ̀. Wípé tọ́jú ẹ̀mí mi o. Mọ́jọ́ orí mi gùn. Ohun rere ṣì pọ̀ láyé mi tí mo fẹ́ ṣe. Ìpìlẹ̀ yìí kò lè wó, ẹ̀mí mímọ́ ló gbèrò. Cherubim and seraphim, we are going places. The gate of hell will never prevail. Ìpìlẹ̀ yìí kò lè wó tí Mósè ní. Ó yá iyebíye, iyebíye. Àdàbà mi tó fò lókè o. Iyebíye. Àdàbà kérúbù Séráfù kò lè káwọ́rọ̀ nítorí ògo yìí ti tàn. Òkùnkùn ò ní lè borí ẹ̀. Ẹ̀mí wa ṣe iyebíye. Ikú kò lè rí wa pa o. Ògbìgbó máa ń ṣẹlẹ̀ padà bá o. Iyebíye. Àdàbà mi tó ń fò lókè o. Iyebíye ló. Iyebíye. Iyebíye. Àdàbà mi tó ń fò lókè o. Iyebíye. Amòfẹ́mi mi sábẹ́ ìtọ́jú rẹ̀ Jésù. Wọ́n kó jọ mi láì ní ìrètí. Wọ́n lọ́rùn ìfẹ́. Iyebíye, iyebíye. Àdàbà mi tó fò lókè o. Iyebíye. Torí Dáfídì ṣe iyebíye.
ògbìgbò má ṣe lè padà bá o iyebíye aṣọ tí ẹ sọ pé àjábá mi tó ń fò lókè o iyebíye ẹ̀mí mi iyebíye iyebíye àjábá mi tó ń fò lókè o iyebíye. Títí láéláé lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ afọ́pẹ́ bẹ̀rẹ̀ afọ́pẹ́ kàdí ẹ̀ Olúwa bẹ̀ lọ́run ó ń ṣe ohunkóhun tó wù kó darí ibi sí wa títí láéláé ò lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ mami títí láéláé lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ ọmọ Kérúbù Séráfù kò sí àìnímọ́nu Jésù nínú ẹni tí mo gbé kò sí dààmú mọ́ kò sí dààmú mọ́ nínú Jésù nínú ẹni tí mo gbé òun ló fún mi ní ìgbàlà yìí òun ló fún mi ní ìgbàlà ló ọkàn mi òun yóò sì fún mi ní ayọ̀ lẹ́tọ̀run kò sí ìdààmú mọ́ nínú Jésù nínú ẹni tí mo gbé. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wòlíì olórin ẹ̀mí tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti minister tán. That's a good ministration from our mother in the Lord, Lady Evangelist Prophetess Lois Shudende. Adúpẹ́, adúpẹ́. Still on the 5 years celebration of Ohun Awon Kerubu concept since 2018. Ọdún karùn-ún sẹ́yìn tá a ti ń bá bọ̀, tá a ti ń bá pò tí Ọlọ́run sì ń wà pẹ̀lú wa. Ẹ rí kò sẹ́ni tó lè ṣẹ́gun tí ìbáṣepọ̀ Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ètò ẹ̀ la ṣe pè ní praise of the conqueror. Òyìnbó lè ṣẹ́gun tí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ètò ẹ̀ la ṣe sọ pé Emmanuel, God is with us. Tí Ọlọ́run bá sí pé lèyìn bí ẹ̀kan bá kọ̀ lọ́yìn ṣe nǹkan tó ń wò ń jalamba lásán ni. Tó bá lè fẹ́ lọ ká wọn mọ́lé tó bá ká ẹ mọ́lé tó ń lu ẹ̀ lùkù láì ṣe pé o ní Ọlọ́run lẹ́yìn. Ṣùgbọ́n torí pé Ọlọ́run wà pẹ̀lú wa òun ló jẹ́ ká lè yan fanda. Mo sọ lẹ́ẹ̀kan wípé ní ọdún gbà tó pé ọdún mẹ́ta a bẹ̀rẹ̀ online program nígbà tó wá pé ọdún márùn-ún báyìí láti sìn lọ we are starting our online praise a commission ẹ̀ lórúkọ Ọlọ́run ti bàbá a commission ẹ̀ lórúkọ Ọlọ́run ti ọmọ a commission ẹ̀ lórúkọ Ọlọ́run ti ẹ̀mí mímọ́ máa gbé àwọn olórin ẹ̀mí nínú ìjọ Kérúbù Séráfù láti fi yin Ọlọ́run láti fi orin pọ́n Ọlọ́run lé láti fi orin fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ẹ wo ẹ̀mí ń bẹ nínú ìjọ Séráfù ṣùgbọ́n ẹ̀mí ń bẹ lára àwọn tó ń lò èèyàn lè wọṣọ àdúrà kò dáàmú rẹ̀ ṣùgbọ́n bí ẹ̀mí ò bá ti sí lára rẹ̀ ẹ̀mí ń bẹ lára àwọn tí Ọlọ́run lò àti lára àwọn tí Ọlọ́run wà lára rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò wà pẹ̀lú wa láàárín ìṣẹ́jú mẹ́wàá ẹ jẹ́ ká tún pe àwọn guest artist wa àwọn mẹ́rẹ̀ẹ̀rin but láàárín ìṣẹ́jú mẹ́wàá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n níbi kankan tó ń lọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kọ́ máa bá wa fi orin ní Ọlọ́run lógo láàárín ìṣẹ́jú mẹ́wàá Prince Adiola Adewale, Shadet Dynamics, Evangelist Samuel Adekoya, Sam City Vice, Prince Taiwo Kushimo, Ejire Jesu, and Lady Evangelist Louis Shudende. We are please come on stage. Please come on stage. Please come on stage. Pardon for Bachimbo. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti yin Bàbá lógo. Kò tó láti yin Bàbá lógo. Kò tó. Tó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run mi. Gbà tí mo fi àánú wò gbogbo ayé tó ti fọwọ́ rẹ̀ já. Mo ríra wọ̀, mo mọ wá láti sàn. Agbára rẹ̀ wọ̀ ní gbogbo ayé. Ọkàn mi kọ̀.
ọlọ́run mi láti mo fi àánú wò gbogbo ayé ló ti fọwọ́ rẹ̀ dá. Mo ríra wọ̀ mo mú wá láti sàn agbára rẹ̀ pọ̀ ní gbogbo ayé. Ọkàn mi kan, ọkàn mi kan. Rísọ́ olùgbàlà mi, agbára rẹ̀. Agbára rẹ̀. Títóbi tó, títóbi tó. Ọkàn mi kan. Rísọ́ olùgbàlà mi, agbára rẹ̀ o. Agbára rẹ̀. Títóbi tó. Olúwa olóore wa, ìwọ tó yọ wá nínú kẹ̀kọ́ wáyé, ìwọ lógo ọlá rẹ̀, ìwọ tó bá gan lọ́mọ tó pè ránṣẹ́, nínú ọlá ńlá rẹ̀ tó ga, àwọn tó ti ṣàlàyé sòsì dúpẹ́, fún ní ògo ọlá rẹ̀, bàbá wa o, bàbá ìwọ la ó mọ̀ sí, olórí ayé o, bàbá ìwọ la ó mọ̀ sí, agogo mi máa yọ kó. Gbogbo ọlá rẹ̀. Torí níbi tọ́nà kò tí sí rí. Ibẹ̀ ni jókòó rẹ̀ wà. Nípa agbára àtàsá rẹ̀ láàrin àwọn ènìyàn rẹ̀. Ìjìnlẹ̀ ó ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwọn ọmọ rẹ̀ ṣe ṣe ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwọn ọmọ rẹ̀ ṣe ṣe. Ó yá àárín ẹni lè padà o. Bàbá ṣiṣẹ́ ògo mi. Àwọn áńgẹ́lì tó lágbára tó nímọ̀ tó lè kọ́nà òwọ̀n kó jẹ́jọ́ èyí wo ìjìnlẹ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwọn ọmọ mi ti ṣẹ́dẹ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwọn ọmọ mi ti ṣẹ́dẹ̀. Bóyá nítorí àwọn ìgbìmọ̀ tó wò wá lọ́wọ́lọ́wọ́. A parapọ̀ pẹ̀lú ìbọn kan àti èdè kan. Àjùwọ̀ àṣedásákì sọ́ba. Bóyá ẹ jẹ́ ká sọ pé ẹ wá mi, ẹ wá mi, ẹ̀yin ẹni tèmi. Ẹ wá mi, ẹ wá mi, ẹ̀yin ẹni tèmi. Èmi ló bá olùdókè títà tí jọ̀wọ́. Ẹ wá mi, ẹ̀yin tèmi. Bóyá èmi ló bá olùsàsè fáwọn tèmi pa. Ẹ wá jẹ, ẹ wá jẹ, ẹ wá jẹ, ẹ̀yin tèmi. Bóyá ẹ má jẹ́ ká gbàgbé Mósè o. Orí ọlọ́dẹ. Orímọládé o. Àwífúnni káwí agbókọjá ogbó apákọjá ọjọ́ ọ̀rọ̀gọ̀jìgọ̀. Ẹrù jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ létí òkun pupa. Arọ tó ń ṣe bọ́ọ̀sì lẹ́lẹ́sẹ̀ méjì. Ẹ̀rín ńlá àjùbà rẹ̀ bàbá. Bóyá ẹ má jẹ́ ká gbàgbé Mósè o. Orímọládé. Gbogbo ọmọ Mósè Orímọládé. Gbogbo ọmọ Mósè Orímọládé ọmọ tí wọ́n láṣẹ. Ẹ já pariwo sókè mo dúpẹ́ Olúwa. Ìwọ tó bá mọ̀ fọmọ Mósè ní ẹ́. Àtọ̀hún lẹ́nu mi dáadáa. Gbogbo ọmọ Mósè. Pé mo níyọ̀ láti máa sábà.
mo dúpẹ́ olúwa ike mo níyọ láti máa bọ̀rọ̀ lọ. lọ́pẹ́ 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 rẹ̀. ọpẹ́ lọ́pẹ́ mọ̀mí ẹ̀. Aya Joseph, oyìyọ́ Jésù, èmo níyọ láti máa bọ̀rọ̀. Ọlọ́run Mọ́sẹ̀, oyìyọ́ Jésù, èmo níyọ láti máa bọ̀rọ̀. Olùyà ṣe bí ọlọ́run bá onígbẹ́ kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe. Wọ́n ní bí kò sí táwọn kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá mi bọ̀. Ohun Kérúbù. Ènìyàn ló ń sọ ibi ọlọ́run ọba, ó ní kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́ bàbá bá mi ṣe. Wọ́n ní bí kò sí táwọn wípé kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́ bàbá bá ẹgbẹ́ sókè wọ́n ní kò sọ yìí lókè. Ó wáyé fún mi ó. Wọ́n ní bí kò sí àwọn wípé kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́ bàbá bá mi ṣe. Wọ́n ní bí kò sí táwọn wípé kò lè bọ́ sí ibò. Wẹ́rẹ́ bàbá bá mi ṣe. Kò sáyé lókè. Ó yá nítorí gbogbo ọmọ Kérúbù pátápátá jẹ́ ká sọ wípé Kérúbù pẹ̀lú Séráfù Yóò ti kọ́. bẹ́ẹ̀ sì tètè sí rẹ́sì wá. Yóò ti kọ́. Máìkà bí mo bá lógún wá. Ló fọ́tẹ́ fún èṣù tù. Èṣù yóò wọlé lẹ́sẹ̀ wá. Kò lè ti kọ́. Gbogbo ọmọ Mósè orí mọ́ládé pátápátá. Ọlọ́run Samson Abíọ́lá bàbá alákòóso mi. A ní dùrù sátọ̀wọ́ lọ́rùn ṣe. Tí kò ní bàjẹ́ lára. Là ó máa fi yín bá wa orúkọ rẹ̀ ní. Orúkọ ọmọ orí mọ́ládé. Là ó máa fi yín bá wa orúkọ. Ó yá wa gbọ́ pariwo, ta ló fẹ́ bá Ọlọ́run jà? Ta ló fẹ́ gbéná wojú ẹkùn? Ìwọ ta ni? Ìwọ ta ni àti ta ni níwájú? Let's go there. Ó yá pariwo sókè wípé Ọlọ́run àwọn bàbá wa o, Ọlọ́run àwọn bàbá wa. Àní Ọlọ́run àwọn bàbá wa o. Báṣẹ́ rí màlánà sọ́ni bàbá wa o. Ọlọ́run sáàtì rárí ọ̀dà. Ọlọ́run Adékọ̀yà, Ọlọ́run gorí ọ̀nà bàbá mi o. Pátápátá Ọlọ́run àwọn bàbá wa o. ẹ máa ti lọ. Kẹ́ tó máa lọ yìí tí a máa fi kúrò láìfù yìí tá a máa fi lọ. À ń lọ ní o, àlọ́ yìí lọ kú àlọ́ ní láṣẹ sàn. Nítorí pé Ọlọ́run Mósè wọn ládé wà lẹ́yìn wa. Ikú kan ò dẹ̀ nípa wá. Àwa tá a ṣe 5 years on here. Lórúkọ Jésù gbogbo àlọ́ máa péjú ṣe 6 years on here. I seize this medium to appreciate all our guest artists here present. Shadex Dynamic, Sam City Vibes, our Mother in the Lord, Prophetess Leo Student Day, Ejire Jesu. Thank you everybody. God bless you. God bless you. Àti dúpẹ́ ló gbẹ̀yìn tí ẹ̀ ń wò wá nílé, tí ẹ̀ ń wò wá tẹ̀ dára. 5 years on here praise, online praise. Àdúpẹ́ ló gbẹ̀yìn lórúkọ Jésù. Wà láti dààmú oníṣẹ̀lẹ̀ sẹ́nikẹ́ni o. Daniel máa ti kò olú wọlé, àyè máa kọrin, máa ti kò olú wọlé, mo ká ẹ. Àyè máa kọrin gbélú yẹn bọ́ta, mo ká ẹ. Máa ti gbélú wọlé.
Orin tá a fẹ́ kọ orin Mose ní tá a ti kọ ilé ìbáyà ń lọ nìyẹn. À ń lọlé ẹ jọ ẹ má bínú. Thank you keyboardist, thank you. Àwa ni mọ́lẹ̀ ayé Kerubu Serafo ìlú tá a tẹ́jọ́ sókè báwo ni yóò ṣe fara sí. Jẹ́ ká ṣiṣẹ́ jẹ́ ká ṣiṣẹ́. Àkọ́ni tó àjọyọ̀ pọ̀ mọ́sí o. Jẹ́ ká ṣiṣẹ́ jẹ́ ká ṣiṣẹ́ jẹ́ ká ṣiṣẹ́. Alẹ́ ní gbọ́dọ̀ ní kéyìí. Kerubu Serafo lọ sí gbogbo àgbáyé. Mo ayé gbọ́rọ̀ mi. Ẹni gbọ́dọ̀ yóò ní ìgbàlà. Jẹ́ ká ṣiṣẹ́. Jẹ́ ká ṣiṣẹ́. Jẹ́ ká ṣiṣẹ́ o. Jẹ́ ká ṣiṣẹ́. Jẹ́ ká ṣiṣẹ́. Balẹ̀ bí gbọ́dọ̀ ní kẹ́yìn. Àtọ́jú ló bá gbà. Èrò láàyè ó ṣì àti lọlé. Èmi kò lò ìwọ ni fọwọ́ dára ní mímọ́. Ọlọ́run àwọn bàbá wa ó tẹ ọ̀run. Ó tẹ ọ̀run. Bàbá rẹ̀ ti tẹ ọ̀run. Àmúbàtẹ̀ ìbájọ́jà. Àmúbàtẹ̀ ìbájọ́jà. Fọ́mọ ẹ̀rù ìgbà. Ìwọ tó ti ṣẹ́gun ikú. Ìwọ tó ti ṣẹ́gun ikú. Mo mi kò jẹ́ ìdájẹ́. Orí orí orí. Èmi yóò Thank you very much. Thank you, everybody. Thank you, everybody. God bless you all. God bless you all. Lórúkọ Jésù ọdún tó bá ní fẹ́nikẹ́ni ṣàwátì àní fẹ́nikẹ́ni ṣàwáyé lórúkọ Jésù. Ohun Awon Kerubu online praise next month by God grace. Second week next month by God grace. Lórúkọ Jésù Ọlọ́run Kerubu àti Serafu yóò wà pẹ̀lú wa. Thank you very much. Thank you very much. God bless you all. Thank you.